Ẹ kú dédé ìwòyí. Ẹ gbọ́ àwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ Kejìlá oṣù Keje ọdún 2024. Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti gbé òṣùbà káre fún ilé-ẹjọ́ gíga jùlọ fún ìdájọ́ tó gbé kalẹ̀ lánàá òde yìí lórí òmìnira fún àwọn ìjọba ìbílẹ̀ láti máa ṣàkóso owó wọn. Lábẹ́ rẹ̀, ó ní yóò fún àwọn adarí ìjọba ìbílẹ̀ tí ìlú dìbò yàn láǹfààní láti lo ohun tó ní fún ìdàgbàsókè agbègbè rẹ̀. Ó ní àwọn ènìyàn yóò mọ ẹni tí wọn yóò dìmú tàbí sálọ bá láti sọ bí nǹkan ṣe rí lágbègbè wọn. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìyẹn Abbas Àtíkù àtàwọn míì dunnú sí ìdájọ́ náà. Ìbòrí tiẹ̀ fi ojú bá mi wò ó ní bí ìfàsẹ́yìn ni ìdájọ́ náà jẹ́ fún ìṣèjọba orílẹ̀-èdè yìí. Lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́, kò tí ì sí àjọsọyépọ̀ kankan láàrin àwọn òṣìṣẹ́ àti ààrẹ Tinubu o. Lábẹ́ rẹ̀, ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ló jẹ mí lógún, ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ náà sọ tinú wọn. Wọ́n ní nǹkan kò dẹrùn fún àwọn òṣìṣẹ́ lásìkò yìí. Ìjọba àpapọ̀ ti ṣíṣọ́ lójú ibùdó tí yóò máa pààrọ̀ ohun tí ọkọ̀ ń lò láti rìn, ìyẹn bẹntiróòlù tàbí dísù sí ti afẹ́fẹ́ gáàsì. Gómìnà ìpínlẹ̀ Sokoto ti buwọ́lu àbádòfin ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ ọ̀hún léyìí tó dá Sultan lọ́wọ́ kọ́ láti yan olórí ìlú tàbí agbègbè lábẹ́ rẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fìdí Usman Ododo múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó gómìnà ìpínlẹ̀ Kogi. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí ti fìdí ìyànsípò Agungun àti Namani múlẹ̀ gẹ́gẹ́ bí alága àti akọ̀wé àjọ Police Service Commission. Ìròyìn amúlùdùn. Ọ̀gọ̀rọ̀ èèyàn ló ti ránṣẹ́ kú oríire sí àgbà òṣèré nì Olú Jacobs fún ayẹyẹ ọjọ́ ìbí ọdún 82 rẹ̀ tó kò lónìí. Orílẹ̀-èdè England nílò láti jáwé sóbì láti kojú orílẹ̀-èdè Spain nípele àṣekágbá ìdíje Euro 2024. Akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù England Gareth Southgate ló sọ bẹ́ẹ̀. Ẹ lọ ka ìròyìn lóríṣiríṣi síwájú sí i láti inú ìwé ìròyìn The Matrix lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbòfọ̀ ìròyìn.